Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ẹ̀yin ọmọ Nàìjíríà, àwọn tó ń ṣe fùfú wọ́n ti fẹ́ pààyàn tán o. Àwọn tó ń ṣe fùfú tí wọ́n rẹ pákí wọ́n ti fẹ́ pààyàn tán o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ wo fídíò yìí. Natural. Example of what I'm saying. This is the one we soaked last night, and there is detergent in this one. That's why it's bringing out this foam, and it will stay only 4 days to soften. Why this one is natural? There is no detergent in it. There is just the water and the cassava is inside. So that is why, as you can see, it's different from this one. This one is not bringing out foam, and this one is foaming. So this one will stay up to 8 days before it softens. Why this one can only stay up to 4 days? Just 4 days it will soften. And this is the detergent we use. Just this. No other one. Just this detergent is doing this mirror. This one now, I don't soak this one before. I no put detergent and put am, and the thing no melt. I carry engine grinder. Àwọn tó ń ṣe fùfú ń fi detergent wọ́n fi ń soak pákí fún ọjọ́ 4 kó lè rọ̀. Natural wà yìí tí wọ́n fi ọṣẹ tí wọ́n fi soak ó wà. Obìnrin tó wà nínú fídíò yẹn láti máa sọ wípé àwọn máa ń fi detergent soak pákí fún ọjọ́ 4 kó lè soft. Èyí tí wọ́n bá fi detergent sí ọjọ́ 7 àbọ̀jọ́ 8 nìyẹn máa lò kó tó soft dáadáa. Ṣé pákí tí wọ́n fi detergent tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń soft láàárín ọjọ́ 4 express fast way ṣé kò affect blood, ṣé kò affect kidney, ṣé kò affect heart, chemical burúkú nǹkan téèyàn ń jẹ sẹ́nu. A dẹ̀ ń pariwo pé àwọn èèyàn ní heart failure, àwọn èèyàn ní kidney problem, àwọn èèyàn ní blood cancer, àwọn èèyàn ní heart problem. Arabi tó ti ń bẹ̀rẹ̀ ni kí wọ́n máa fi detergent kí wọ́n máa fi soak pákí tó máa fi ṣe fùfú fún ọjọ́ 4 èyí tí wọ́n bá fi detergent sí tó jẹ́ natural, tó jẹ́ raw one, tó jẹ́ pure one, ọjọ́ 7 nìyẹn máa lò. Tó jẹ́ pé tán bá ṣe yẹn á ṣara lóore. Yàtọ̀ sí tí wọ́n fi ọṣẹ soak fún ọjọ́ 4 kó lè fast. Ẹ̀ náà rí foam bó ṣe yọ lórí ẹ̀. Ṣé ó yàtọ̀ sí pé kéèyàn lọ ra ọṣẹ kéèyàn dà sẹ́nu tẹ́ bá ti ń fi ọṣẹ tẹ́ ti fi ń soak nǹkan tí èèyàn máa jẹ. Ṣèbéèyàn ń jẹ ọṣẹ nìyẹn, ẹ dẹ̀ mọ̀ chemical oríṣiríṣi tó ń wà nínú àwọn ọṣẹ tí wọ́n ṣe. Tó tún bold tó tún láyà dúró síwájú kámẹ́rà láti máa sọ nǹkan téèyàn ń jẹ sẹ́nu. Ẹ̀yin tẹ́ ń jẹ fùfú, ẹ̀yin lẹni fídíò yìí. Àwọn tó ń ṣe fùfú ti fẹ́ pààyàn tán. Ẹ share fídíò yìí, ẹ share fídíò yìí, ẹ share fídíò yìí kó go viral káwọn èèyàn rí nǹkan tí wọ́n ń jẹ nínú fùfú. Àwọn Calabar, àwọn Igbo tí wọ́n ń ṣe fùfú, ọmọ Yorùbá tó ń ṣe fùfú, Hausa tó ń ṣe fùfú kí wọ́n rí, kí gbogbo ayé rí nǹkan tí wọ́n fún àwọn èèyàn jẹ. Tó jẹ́ pé lómi à jẹun tán lálẹ́ ìsìn á sùn kò ní jí mọ́ lọ́jọ́ kejì. Ṣé ẹ rí nǹkan tá à ń fúnra wa jẹ ní Nàìjíríà? A dẹ̀ ń pariwo pé ìjọba Nàìjíríà òun ló ń pa wá, gọ́ọ̀mẹ̀ntì ló ń pa. Ṣé gọ́ọ̀mẹ̀ntì nìkan ló ń pa wá báyìí? Àbáwa ara wa náà à ń para wa láti orí nǹkan jíjẹ, orí nǹkan mímu. Fùfú wọ́n fi detergent soak fùfú pákí tí wọ́n fi ń ṣe fùfú tí èèyàn máa jẹ. Ìgbà tó ń fún mi fídíò yìí ó yà mí lẹ́nu tí wọ́n send fídíò sí mi, mo ní fùfú tó túmọ̀ sí pé wọ́n ti ń ṣe kíní ti pẹ́, wọ́n ti ń ṣe ti pẹ́ káṣírí tó yọ síta. Ẹ share fídíò yìí o, kẹ́ like, kẹ́ comment, kẹ́ ẹ rí o, ṣẹ́yìn náà ti rí o nǹkan tí àwọn tó ń ṣe fùfú fún àwọn èèyàn jẹ o. Báwo ni fùfú yẹn ò ní padà wá affect heart, kidney, blood, tẹ́ni yẹn ò ní padà dèrò hospital. Ara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o, tá à ń mú wá sójú òwòrán yín. Kẹ́ máa wà very careful pẹ̀lú nǹkan tẹ́ ń fi sẹ́nu, tẹ́ ń jẹ àti nǹkan tẹ́ ń mu. Ọlọ́run máa ṣọ́ wa o. Kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Ayé Ọpẹ́ Yọ. Ṣé yọ lọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé Ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun là Ayé Ọpẹ́ ló máa fi máa yọ. Awuyewuye kan òun ló ń lọ lọ́wọ́. Ṣé ẹ ti gbọ́ tàbí ẹ ti gbọ́? Mo sọ wípé wòlíì ni mí sẹ́ wòlíì Ayé Ọpẹ́ Yọ. Lórí ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà, mo sọ wípé ẹ fi wọ́n lẹ̀. Wọ́n sọ fún ọmọ tí ìyá ẹ̀ kú wípé kó sunkún. Ó dìgbà tí ó bá ṣe ìwúlò tó bá àwọn nǹkan kan tí ìyá ẹ̀ ń ṣe ń gbà yẹn tí ò rẹ́ni ṣe fún òun ló máa wá sunkún, wọ́n máa wá ní kí ló dé, kò ṣáà ń ṣe pé ìyá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí.
wọ́n ní amúkun ẹrù ẹwọ́ òkè là ń wo àwo ìsàlẹ̀ àló ó ti dàrú ó ti bàjẹ́ kò sí pé bóyá èpè kọ́ leléyìí nǹkan tó bàjẹ́ tó dàrú ẹ tún lẹ́ẹ̀ fẹ́ gbé ọwọ́ eléyìí wá ẹ wá wo nǹkan tí ò ṣe fi dùn mí bẹ́ẹ̀ ni wípé torí wípé mo ní nǹkan tẹ́ mọ̀ èmi ò mọ̀ nǹkan tẹ́mi náà mọ̀ ẹ̀yin náà ò mọ̀ ọ̀rọ̀ máa bẹ́yìn yọ ọ̀rọ̀ yẹn máa bẹ́yìn yọ tó pọ̀ ojú tá a máa fi wòran ò ní fọ́ kí làwọn nǹkan náà torí bí ilé ayé bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹ lọ wò ó mo máa ń fi gbogbo ìgbà fi ṣe àkàwé àwọn òyìnbó wípé gbogbo ìlàkọjá wa yìí òyìnbó náà ti là kọjá rí bọ̀ wọ́n padà rí ọ̀nà àbáyọ ni bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pẹ̀lú àwa náà ń sìn ó ń láti gbò wá ó ń láti mì wá torí wípé kí ni láti lè rí wípé òkè àkọọ́lẹ̀ títí wa náà òun ni eléyìí mo rí àwọn èèyàn tó ń fárígá tó ń ṣe gbogbo ẹ̀ kó tó di wípé gọ́vnà ó fi ọwọ́ sí lèmi ti sọ wípé ẹ fi wọ́n lẹ̀ àní ìdàtìjà ẹ jẹ́ kí gọ́vnà ẹ jẹ́ kó fọwọ́ sí nǹkan yìí torí wípé kí ni àwọn èèyàn náà ti ń lament wọ́n ti ń lament kí ló fi ń sọ kí ló fi ń ṣe báwo ló ṣe ń ṣe sí màá kó fídíò yẹn wá ń sìn ìgboro ti dàrú ṣebí ẹni tó bá rí yàn nílé ìjọsìn ṣe bóun ló fẹ́ sọ pé òun fẹ́ lọ ṣeré àlè lórí ẹ̀rí máa jẹ́ mi nìṣó eléyìí fídíò oṣù kẹta ọdún 2025 tá a wà nínú ẹ̀ ni mo fẹ́ gbé wá fún yín yìí àwọn èèyàn aláwọn ọmọ kàwé nílé ayé mọ́sìn wọ́n ti kàwé yẹn láti ọ̀run wá ń sìn ni wọ́n kàn dẹ̀ wá ń lo àwọn nǹkan yẹn nílé ayé ń sìn ni wọ́n kàn dẹ̀ ká tó rí ọmọ 10 years ọmọ 5 years gan ẹ̀rọ ọmọ 3 years bó ṣe ń dirun màá gbé fídíò yẹn wá àwọn ìdajì ọmọ sí ọpọlọ wọn ti pé ọpọlọ wọn ti là alóyìnbó náà ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwa. She's just 3 years old, yet she's already earning money. This little girl, only 3, is working in a hair salon. And guess what? She's better than some adults. Her name is Lordina Nancy. She's from Ghana and just 3 years old. She braids hair like a pro. But how is that possible? She never took lessons. She simply watched her mother. And boom! She learned all by herself. Now her talent has gone viral. Clients queue up just to have their hair styled by this little prodigy. And her mother? She has no regrets. Thanks to her daughter, the salon has never been more popular. But hold on. Is this really a good thing? A 3-year-old already working instead of just playing? Some call it genius. Others find it concerning. Lordina splits her time between school, rest and salon work, showing remarkable passion and skill for hairdressing. What do you think? Is it an amazing gift or a troubling situation? Share your thoughts in the comments. Àná a máa débẹ̀ oúnṣọmọ olókùn bẹ́ẹ̀ ni torí ẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé nǹkan tán ló ṣe wípé ó approve ó sọ máa gbé fídíò yẹn wá brọ́dà wa Talọ́lọ́run òun ló lò mo fún Talọ́lọ́run ní kudos torí fídíò yẹn ọ̀dọ̀ Talọ́lọ́run ni mo ti rí fídíò yẹn láti wò wípé èwo tún lélẹ̀ ẹ̀mí ò gbọ́ ok ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tí tó ń sọ ń bẹ̀ báwo ló ṣe rí báwo ló ṣe ń lọ sí ẹ̀yin tẹ́ báyìí ti gbọ́ náà a máa gbọ́ nǹkan tí gọ́vnà tó sọ bọ́ èmi ẹ wò níṣẹ́ mo fi wọ́n ṣe cup of tea ṣáà mọ cup of tea mi èmi ò tiẹ̀ mu tí ìnà kọfí ni mo fi wọ́n ṣe cup of coffee nítorí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nǹkan tí gọ́vnà náà máa sọ nìyẹn torí wọ́n máa ń tẹ́tì wọn wípé àwọn ò ní vóòtì fún wọn ṣẹ́dẹ̀ mọ́ pé ó lè làwọn náà àwọn náà mọ̀ wípé ìbò tún ti ń bọ̀ wọ́n ti tẹ́tì ṣẹ́ mọ́ pé most olórí wọn nígbà tí ò sí ṣẹ̀ríà kí ni lájorí kí ni géènì wa kí làbọ̀ lú òyìnbó àwọn ìlú bíi tí ṣẹ̀ríà wà ní Nàìjíríà kí ni géènì wọn kí ni àbọ̀ lú òyìnbó
màá wá gbé ti ọmọ Haúsá náà tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà tí àwọn ènìyàn aṣọ tí àwọn ìmàle ti kọ̀ sílẹ̀, ẹ bá mi parí ẹ̀, tàbí báwo ló ṣe máa ń pòwe yẹn aṣọ tí àwọn kan tó ń kọ̀ sílẹ̀ tó tiẹ̀ ń sá káàkiri ń sì rí pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀, òun làwọn kan fẹ́ tọrùn bọ̀, ẹ jẹ́ kó lọ ẹ̀bẹ̀ ni tán bá rí ń bẹ̀ náà máa ṣe ṣẹ̀ríà fún. Ibi tí ogun ti fẹ́ ṣẹlẹ̀ ń sìn ni pé kán rí Christian ń sìn kán láwọn fẹ́ lo ṣẹ̀ríà lé lórí, wọ́n rí oníṣẹ̀ṣe ń sìn kán láwọn fẹ́ lo ṣẹ̀ríà lé lórí, ṣebí mùsùlùmí wọn lo ṣẹ̀ríà lé lórí. Let's go there. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ọ̀rọ̀ ló máa sọ̀rọ̀, ọ̀rọ̀ máa júwe ara ẹ̀. Mi ò lè wait láti lọ kó àwọn fídíò yẹn wá. Kẹ wá wo àwọn èèyàn, ẹ wo, oh my God, ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ nǹkan tó yẹ, àwọn èyí tó wà nílẹ̀ gan tó yẹ kó máa fagilé, kó tó yẹ kó bọ̀ torí wípé eku ò ní ké bí eku, ẹyẹ ò ní ké bí ẹyẹ, ọmọ ènìyàn ní fọhùn bí ènìyàn náà, òun ló máa ṣàṣìṣe, ló máa ṣe gbogbo nǹkan tó jẹ́ wípé ìlú yẹn máa ṣàfi bàjẹ́ ṣá, tó dẹ̀ máa fi ran àwa lọ́wọ́ débi tá à ń lọ. Èmi fẹ́ bèèrè ń sìn yín ẹjọ́ o, as a Christian ni o, ṣé mùsùlùmí máa wá ṣe ìdájọ́ fún? Gẹ́ẹ̀tì nǹkan tí mo ń sọ, ṣé mùsùlùmí máa ṣe ìdájọ́ fún? Most àwọn ọmọ ń sìn tó tiẹ̀ jẹ́ wípé tẹ bá rí rate, oh my God, okay now, ó ti dà bẹ́ẹ̀, ó dàbí pé àwa máa kó wá ń sìn, màá máa kó wá everyday ni màá fi máa ṣe program everyday, bí ó ju 10 minutes màá máa lo program yẹn. Àwọn èèyàn lóríṣiríṣi ni o, question and answer tẹ máa gbọ́ tẹ́yìn kan máa sọ pé ẹlòmíà wí pé ayé ìbolélé ti ń ṣẹlẹ̀ ní Christian and Muslim. Mo promise yín everyday màá gbé program yẹn wá sí 10 minutes everyday, 10 minutes. Tèmi ò dẹ̀ níjọ́ tàná ò níjọ́ tèmi. Kí ni mo fẹ́ lò fún ni pé kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn ọmọ wa ibi tẹ́ fi wọ́n sí, ọ̀hún sí ń bẹ̀ mọ́, ọ̀hún bá wọn ń bẹ̀ mọ́. Àwọn fúnra wọn ló máa lo ṣẹ̀ríà àwọn, fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ. Kí ló dé? Àrípọ̀ wá mọ́ṣáláṣí ní Ramadan, ẹ̀rí lásùbà yìí mọ́ṣáláṣí ti dání. Ń bọ́ ń kálukú lọ, wọ́n ní wọ́n ń wẹ̀wẹ̀ ọdún. Tó sì yẹ bẹ́ẹ̀, la hawla wala quwwata illa billah. Lánàá níjẹta ìjọ mẹ́rin, masha Allah, la quwwata illa billah. Ń bolẹ̀ wà láàárọ̀ yìí. Ọjọ́ ò tí ì lọ, ìtọ́ta túlẹ̀ láàárọ̀ àná, kò tí ì gbẹ́dì sí i. Kí ló dé tí mọ́ṣáláṣí di pé ọ̀fẹ́ rí? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹnìkan ni actually ìdí tó wọn fi wá mọ́ṣáláṣí tó òun náà ni ojú máa ń tí òun pé àwọn ètò mẹ́ta lọ lẹ́yìn imam. Bí wọn náà bá tún wá kú òun bẹ́ẹ̀, èèyàn mélòó ni ó kù lẹ́yìn imam? Kò yẹ kó rí bẹ́ẹ̀, akramakumullah. Ìwọ lọ sá, tọ̀hún náà sá, tìyín náà sá, làwọn èèyàn fi jẹ́ pé wọ́n joro lẹ́yìn imam. Tí wọ́n bá pè lágbà, ìrírí wọn pè lágbà. Kódà ọ̀rọ̀ yìí lé débi pé ẹni tó bá jẹ́ Yorùbá tó kẹ́gbẹ́ pẹ̀lú àwọn ìran Haúsá tó gbélé Haúsá gan, tó bá gbọ́ ṣẹ̀ríà, tó ti gbé pẹ̀lú àwọn Haúsá rí tó jẹ́ Yorùbá Muslim, tó ti gbé pẹ̀lú àwọn Haúsá rí, tó rí báwọn ṣe ń lo ṣẹ̀ríà, tó bá gbọ́ ṣẹ̀ríà kò yóò ní lọ́mọ ní Yorùbá Muslim tó ti gbélé Haúsá rí. Ṣùgbọ́n ṣé ẹni tí wàá gbélé Haúsá rí tí ò rí bá ṣe lo ṣẹ̀ríà kò ní lè mọ ẹni tí ṣẹ̀ríà ń gangan tó túmọ̀ sí. Ẹ jẹ́ gbọ́n tí gómìnà wí. Gómìnà fẹ́ ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ tó ti sọ sílẹ̀ sẹ́lẹ̀ wípé ní táwọn gbà lérò táwọn fi sọ pé kí wọ́n jí wọn lo ṣẹ̀ríà kan. Ṣùgbọ́n ìtọ́ tí wàá sọ ó tún wàá fẹ́ gbóná ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu ká tó fèsì lé torí sọ̀rọ̀ ń gbèsè. To Ibadan, 2 a.m. this morning. And ìgbà tí mo wo Punch, I think it was Punch àná, they said governor lọ sí court láti lọ ṣe interpretation the Sharia panel tí wọ́n ṣe ní Ọ̀yọ́. And first, anything they've already nínú paper yẹn, that came from my chief press secretary, CPS. Yes, I've said something to Joe, but that is not my position. Ṣé ń gbọ́, wọ́n ní ẹni tí a ti rí nínú tẹ́wá nínú pépà ipe chief press àwọn ipe tó bá ti sọ ipe bẹ́ẹ̀ ni ipe ṣùgbọ́n
kìí ṣe táwọn gbálẹ̀ táwọn fi sọnù wọ́n tún wá fẹ́ tún sọ nígbèkalẹ̀ láti ṣe àtúnṣe ọ̀rọ̀ ipe tó wọn láwọn náà gbọ́nu pọ́ọ̀sì ni ipe ṣùgbọ́n bí Pọ́ọ̀sì ṣe sọ̀hún kò fẹ́ Pọ́ọ̀sì ò fẹ́ sọ báwọn ṣe sọ wọn á fẹ́ tún sọ ẹja gbọ́n tí gómìnà wí. My position ò ní pé tí thank God àwọn adájọ́ wà níbí anything tó bá wà nínú constitution wa we will support. ṣẹ̀ǹgbọ́n gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní anything tó bá ti wà nínú constitution we will support. nínú ìròyìn tó jáde síwájú náà èyí tí gómìnà ń sọ tí gómìnà ṣàlàyé mẹ́rin náà ni wípé nígbà tó wà nínú constitution wípé kò sí táwọn fẹ́ ṣe sí i gómìnà ẹ jẹ́ ká jẹ́ kémi ò ṣàlàyé fún yín ẹ̀yin tún tó àlọ́ lọ́jọ́ orí ẹ jọ àlọ́ lọ́jọ́ orí ṣùgbọ́n ọjọ́ orí ò ní ṣe pẹ̀lú rírí. mo sọ pé tí gómìnà bá jẹ́ pé láì pé gómìnà ò gbélé Haúsá wọn ò sì gbé láì pé ìsìn ní gómìnà gbé dáadáa wọn ò mọ báwọn Haúsá ṣe é ṣe wọn ò mọ ẹni tán gbà lérò ní orí sẹ̀ríà gangan wọn nítorí pé òfin ti sọ. èyí tó fà á tí wọ́n fi sọ sẹ̀ríà nú òfin rèé àwọn ẹ̀yà kan nílé Haúsá àwọn tí ń lò tipẹ́ tí wọ́n ti fi ń rẹ́ láti fi rẹ́ ẹ̀yà yòókù jẹ wọ́n ti lò sẹ̀ríà àwọn ẹ̀yà kẹ́lẹ́ Haúsá ti lò sẹ̀ríà tipẹ́ láti fi rẹ́ ẹ̀yà yòókù jẹ. ẹ jẹ́ kí n fi lápẹ̀rẹ̀ tí community kan bá ṣe òfin nísìn tí àdúgbò kan bóyá bí agbègbè Ìbàdàn àwa ṣe òfin pé nǹkan kan wà tí mo ṣẹlẹ̀ nílùú wa àwa ṣe òfin pé lágbègbè Ìbàdàn o ní tí mo ṣẹlẹ̀ yìí o ẹni tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ sí lágbègbè Ìbàdàn òfin báyìí ni ó mu táìpé táìmù ìgbà náà ni wọ́n rí fi òfin ni wọ́n tó fi ṣe làǹ tó fi kọ ìyìn tó ṣẹlẹ̀ lágbègbè Ìbàdàn yóò wà nú òfin ó ti yẹ yín táìpé táìmù ìgbà tí wọ́n tó fi kọ alófin kan tá à ń lò ní Ìbàdàn bíi táìpé àwọn Ìbàdàn nìkan ló bá wí wọn ò ní torí pé òfin bá ọmọ Ìbàdàn nìkan wí kó mọ̀ sí inú òfin gbogbo ìgbà tí wọ́n tún òfin kọ tí wọ́n tún òfin ṣe tí wọ́n ṣe àgbéyẹ̀wò òfin àwọn ẹ̀yà kan àwọn ọ̀ràn kan wà nílé Haúsá táìpé àwọn ń lo sẹ̀ríà táìpé wọ́n ti ń lò ìdí tó fi wà nú òfin nu kéèpé wà nú òfin torí pé gbogbo Nàìjíríà bá lè lò dandan tó ó wà nú òfin torí wípé àwọn ẹ̀yà kan lé Haúsá táwọn ti fi ń gbé tí wọ́n ti gbé ẹ̀sìn parí tí wọ́n fi ń fìyà jẹ àwọn ẹlẹ́sìn kejì táìpé ní àwọn àgbègbè wọn ní àwọn àgbègbè tí wà ní Haúsá ní táìpé 99% Muslim 90% Muslim 89% Muslim ni wọ́n táìpé àwọn yẹn ti ń lo sẹ̀ríà gbogbo àti wọ́n tún ètò ìdájọ́ ilẹ̀ yìí ṣe tí wọ́n rí ẹ̀ wọ́n gbúdọ̀ fi òfin táwọn náà ń lò sínú òfin Nàìjíríà torí pé ọmọ Nàìjíríà làwọn náà èyí ò wá sọ wípé gbogbo Nàìjíríà o dandan ni ká lòfin nǹkan ṣe dandan ẹni tó bá wù ní gómìnà ọ̀rọ̀ ń ká mi lára pé since tẹ́ pé ẹ̀sẹ̀ oníwọ́n ṣe fáwọn adájọ́ náà wà bí since it has stated in constitution so àwọn ò ní kíní kan láti bọ́ sọ pé kó fi hold ìrọ̀lẹ́. Should the law be made on the basis of inclusivity, or should the law be made on the basis of majority acceptance? These are the questions we need to ask ourselves in regards Sharia. What do I mean by this? Should the law be made on the basis of inclusivity, in the sense that the law must be perceived to carry everybody? The law must be perceived to reflect the desires, the legitimate desires of all individuals? Or should it be made on the basis of the majority acceptance in a region? This is one of the reasons why I'm making this video, because when it comes to the arguments, the debates in regards Sharia, some of the talks, some of the conclusions in that regards is the fact that, okay, the Sharia doesn't affect whoever is not a practicing Muslim. It only affects a Muslim. But based on what we are seeing now, the reverse is the case with its implementation in other states. Because I don't see any reason, just like I said, why you should shut down sporty bets, why you should say that it's against your own tradition, it's against your own culture for brewers to bring in alcohol. Not as if I'm promoting alcohol in any way, but the fact is, I don't think
it's inclusive. Because take it or leave it, there is no law, there is no federal law that bans the sales or consumption of such. So if there are no laws that bans the consumption of such, and if there are no laws that bans betting, why is it now implemented fully in some other states, all in the name of this is our way of life, this is what we stand for? I don't think that is reasonable. There is no any reason for such. Because going by that now, we are coming to have a situation where a state feels that this is the general, that this is something that is generally accepted in its own state or in its region. That is to say, it will make laws against that. Just like going to the East now, when the Easterners say perceive they are Christians, majorly Christians, they should then equally have the right to say nobody will have mosques here. And when you go to the North as well, when you have a situation where they are all Muslims, we are coming to have a situation where the state will tell itself that nobody is allowed to have a church here. That is the conversation we should be having in that regards. And secondly, I want to ask this question again. Is there anything at the moment, any crime, any offense that the implementation of Sharia is coming to cover for, is coming to checkmate, that the present and the existing laws of the land have not taken care of? That is what I want to ask. So let's make it open. Let's have a debate in regards to this. And if you think you have a superior argument in regard this, please, the comment section is open. Tell me why you feel the Sharia is necessary and is very important for it to be in place. And tell me where, because in my own opinion, the Sharia seems to be at loggerheads in some instances. Its implementation seems to be at loggerheads with the existing laws, the federal laws of the land. So prove me wrong, please. Most importantly, show me that particular thing that the Sharia is coming to address, that the existing laws have failed to address. I'll be open for this. Àwọn àgbẹ̀kẹ́ náà wà lẹ́yìn Ìgbò táìpẹ́ òfin tiwọn náà wà lẹ́nu òfin ilẹ̀ Nàìjíríà tó sì ń lo àwọn òfin kọ̀ọ̀kan nílùú tiwọn náà táìpẹ́ òfin ó wà nínú Nàìjíríà constitution táìpẹ́ mo lè kèwá sí dandan ẹni kó jẹ́ wípé gbogbo ìpínlẹ̀ àti gbogbo agbègbè wọn ti mọ lòfin yẹn. Wọ́n kàn fi sínú òfin Nàìjíríà torí wípé àwọn ibi tó ti lòfin yẹn inú Nàìjíríà làwọn náà wà. Gómìnà sẹ́yìn gbádùn mi. Wọ́n fi Sharia sínú constitution Nàìjíríà, sínú òfin Nàìjíríà torí pé àwọn agbègbè kan wà Nàìjíríà tí ń lò ní kéèké wọ́n fi síbẹ̀ wípé gbogbo Nàìjíríà gbúdọ̀ ló dandan. Wọn ò fi sínú constitution pé kí gbogbo Nàìjíríà ó lò ní dandan. Wọ́n kàn fi síbẹ̀ torí pé àwọn agbègbè ilẹ̀ Haúsá òfin Nàìjíríà àwọn kan ti ń lò ní Nàìjíríà. Táwọn kan máa lo Sharia Nàìjíríà, àwọn ẹ̀wọ̀n bá péréte kan ní ló ń lò kẹ́sí pé dandan tó pé wọ́n ti wá sí ìtẹ̀nú constitution Ọ̀yọ́ náà wá gbúdọ̀ lò. In addition to that, Sharia is on our neck, and that is in the public space. 12 core northern states, Sharia run. Now, can I ask you as I begin to close, which country in the world do you see two laws side by side running the country? Tell me any country in the world. The northern part is in penal code. The southern is ruled by criminal code. Two laws. And the only reason they have not pronounced Nigeria a Sharia nation, just one reason. They have not fully captured Southwest. And you have heard in the last few days, the Sharia fire in Southwest. Backed up from the Sultanate. An agenda is going on to Islamize this country. And it's not a hidden fact. To the outside world, Nigeria is a Muslim nation. Nigerian constitution is a Muslim constitution. Telling ourselves the truth, except we want to sleep. Please, I want it written down that God sent one of you to tell the truth. Whether we are going to be able to do it or not is left for us. But the truth is, except we put the sole of our feet in the governance of this nation, prayer is good. We continue to pray. Fasting is good. We continue to fast. Teaching moral is good. Let me just read this out to you. I have 1 minute, 36 seconds. Sharia is mentioned in Nigerian Constitution 73 times. Islam 28 times.
Grand Kadi 54 times, Muslim 10 times. In the Nigeria Constitution of 1999, as amended, as they used to say, I told you that constitution should be trashed. It's a lie. There is no single mention of Christ, no single mention of Christian, no single mention of Christianity, no single mention of church. Then I ask you, is Nigeria a secular state? Is Nigeria a secular state? Constitutionally, Nigeria is an Islamic state. They have told us we need, our educational system is Islamized. I remember the problem in Kwara. Some of us remember the problem in Kwara when Christian schools were taken over. And they asked the governor of Kwara State, you get to a school of 48 teachers, 40 are Muslims, only 8 are Christians. And those 8 are to teach BK. You get a church of 60 teachers, 55 are Muslims, only 5 are Christians. Then they asked the governor, is this fair? He said, I know it is not fair, but that was what I meant. That was what I meant. That's what is going on, sir. Please, let's wake up. This also we ought to do without leaving the others undone. Gómìnà dákun bá ṣàtúnṣe lórí aláàrin yẹn pé torí pé constitution ti sọ torí bá ti wá sọ wá di kíni. Torí mo mọ̀ ṣàkíyèsí pé tí nínú ìṣèlú nílẹ̀ Yorùbá yìí tí kò bá da Ìbàdàn ni ó ti wá tí Ìbàdàn yóò ti bàjẹ́ ní Ìbàdàn ni ó ti wá. Táyì padà kó bá ṣẹlẹ̀ Ìbàdàn ló ti bẹ̀rẹ̀. Táyì padà ìdáná bá ṣẹlẹ̀ Ìbàdàn ló ti mọ́ bẹ̀rẹ̀. Kí ló dé? Ó jẹ́ pé àyípadà gidi táyé wá yóò wà Ìbàdàn táyé bàjẹ́ padà náà Ìbàdàn ló ti mọ́ bàjẹ́ padà. Táyé pé torí pé wọ́n ti ń lò lẹ́yà kan àwọn ẹ̀yà kan lò ó wọ̀n ni kí wọ́n lò. Ṣé mo wá sọ fún gómìnà ní sọ pé ṣé nígbà tí Ọ̀yọ́ state níbàdàn bíi lọ́yọ̀ state generally tí mo ò tí mo kàn ń ṣe wá ṣé àpòǹgbẹ rẹ̀ ni? Àpòǹgbẹ rẹ̀ àbí ṣé ìlú dàrú ni ok ṣé ìlú dàrú ni tá a rò pé ìlú tó dàrú yìí constitution lè bá a yanjú ẹ̀ àbí látijọ́ tí kò wọ́n mú ṣàríà lọ wá látijọ́ tí wọ́n mú ṣàríà wá ṣé àfìgbà kan pòǹgbẹ rẹ̀ rí pé torí pé kò sí ṣàríà lélẹ́rìí fi ṣẹlẹ̀ o torí pé kò sí ṣàríà lélẹ́rìí fi ṣẹlẹ̀ o pòǹgbẹ ṣàríà rí àwọn kan ló kàn jí lọ́sẹ̀ kan òru kan lóò pé bí Islam ṣe ń lọ yìí kó mọ̀ di pé bóyá ìlú ẹ̀sìn yìí yóò lọ sí kílódé nìkan ìfẹ́ inú ara tí wọ́n ni wọ́n fi sọ pé ó yá kí wọ́n gbé ṣẹ̀ríà wọlé ìfẹ́ inú àwọn kan ni ẹ wá wo percentage àwọn tó gbé ṣẹ̀ríà wá yẹn ẹ̀yin wá sọ pé wọ́n ti second state ẹ̀nu constitution ẹ wá fẹ́ impose percentage àwọn tí ò ju bí 2% nínú 100% àwọn àtàwọn lọ́yọ̀ state ẹ wá fẹ́ impose interest tí wọ́n lé wa lórí àwọn tó dẹ̀ ń sọ yẹn náà àwọn náà lọ gbé dé Haúsá rí kò sí Muslim àbí Christian àbẹ́ni bọ̀dì tó wà lè gbé dé Haúsá rí torí bọ́n yẹn lo ṣẹ̀ríà lé Haúsá tí ó gbàdúrà kí wọ́n lo ṣẹ̀ríà lé Yorùbá láíláí àtàrí ṣẹ̀ríà ló mọ àwọn Islam jáde Kristẹni táwé òkàn Islam olù Islam ti ẹ̀fẹ̀ Kristẹni ó jẹ́ Kristẹni ó jẹ́ anybody tó bá jẹ́ lọ́sàn-án àwẹ̀ Islam fẹ́ lù yẹn pa ṣẹ̀ríà place ibi tí ṣẹ̀ríà bá ti wà lọ́n ti lo Islam. Ọ̀rọ̀ kan ni gómìnà ó sọ wípé gómìnà kan ò pé ìgbà tó ìwádìí sọkọ̀ọ́sì ẹja ṣe nígbà tí àwọn mùsùlùmí wà bẹ̀rẹ̀ ẹ kẹ́rì pé àwọn náà ti lu yàn kiri àdúgbò ni pé lórí ẹ̀sìn wọn ẹ kẹ́rì pé àwọn náà sọ pé ẹ kẹ́ gbọ́ pé Ọ̀yọ́ wọ́n ti gbọ́mọ kalápá lórí ṣẹ̀ríà ìgbà náà lẹ́tùn wọn pé ṣẹ̀ríà kò wúlò fún rárá sáà pòǹgbẹ́ rẹ̀ kì í sáà ṣe gómìnà sí nìkan kì í gómìnà sí ní ọ̀kọ́ jẹ́ gómìnà lọ́jọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kì í gómìnà sí ọ̀kọ́ jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni náà látàyé àwọn olùlọ́yọ̀ látàyé àwọn gómìnà tó ti lọ Lámídì Adésínà Adéfara kí lorúkọ. ó wá sọ fún ẹ̀yin dúdú wípé ẹ máa lọ sí inú nọ́bẹ̀ kò sí nǹkan tó kàn ọ́n ṣé ẹ gba kí ni ìgbọ́ àbẹ́ ẹ gbàgbọ́. ṣé aládìsí tẹ sọ yẹ gẹ́gẹ́ bí tèmi wò yìí o ní àròbíyà yìí o ní àròbíyà tó ní fàkọwọ́jà zuriyatan sudaha ka'annahu hamam wípé wọ́n dà gẹ́gẹ́ bí àwọn nǹkan ẹ̀wọ̀n bí àmàmù ní nǹkan tó ti kẹ́ fún fàkọlẹ̀ lílẹ̀ náà bí yẹn náà lọ́wọ́ sọ fún àwọn apọ́ọ̀tún ìlàlìjáná àwọn apọ́ọ̀tún ló sọ o ká máa lù lálàjáná àwọn apọ́ọ̀tún kọ́pákọ́ wọn tó kẹtí ń bọ̀ yẹn kò sọ ọmọ òun lórí o tábẹ ẹjẹ yìí ń tú ní ìsìn tí wọ́n transit yẹn lẹ́yìn ń tú bẹ́ẹ̀ mo bá sàn bọ̀ kò sọ ń pa ìyẹn mo ń sọ pẹ̀lú ó
òun sọ òwe ni mísàlù wọn kí lẹ́yìn pé òwe ni ọlọ́run fi ń sọ̀rọ̀ báyìí ní àdìsí fi ń sọ ànábì fi ń sọ̀rọ̀ kò dákọ̀ tó kì í ẹ mọ́ òun ṣàpèjúwe ni wípé tí ẹ̀ ń bá ṣe dé. Abu Darda reported. Abu Darda ló sọ ọ̀rọ̀ yìí. That Allah messenger said. Ipò òjíṣẹ́ Allah ó sọ wípé. Allah created Adam. Allah ó dá Ádámọ̀. When he created him. Ìgbà tó dẹ̀ dá. He struck his right shoulder. Ó láyà apá ọ̀tún rẹ̀ ó yọ nǹkan jáde nínú. And brought forth his offspring white like small ants. Ó yọ nǹkan tó funfun bíi kòkòrò. Àwọn ọmọ funfun. Now, and he struck his left shoulder. Ó wá tún yọ láyà apá òsì ó tún yọ nǹkan náà níbi. And brought forth his offspring àwọn ọmọ ẹ̀ black as though they were charcoal. Ó wá yọ nǹkan yẹn ó dúdú bíi kórosín. Then he said to the party on his right side. Àwọn funfun tó wà ní apá ọ̀tún yẹn ó sọ fún wọn. To paradise. Ẹ máa lọ sínú àlùjánnà o. And I do not care. Kò dẹ̀ kàn òun. And he said to the party on his left shoulder. Ó dẹ̀ sọ pé àwọn tó dúdú tó wà lápá òsì yẹn o. To hell. Inú náà ni kẹ́ máa lọ. And I do not care. Kò dẹ̀ kàn òun. Tẹ́rí pé nǹkan tẹ́yìn tú fún wa. Tẹ́yìn tú fún wa àbí ó yá. Hadith yẹn ní ìsìn sọ nísìn hadith mú wa nísìn hadith nísìn ẹgbẹ́ jì mí ẹ̀yin mo lẹ kẹ́kẹ́ tí lóyìnbó tí ń tẹ gbọ́ yí àbí ìgbà tí mo bá wo sẹ́rí hadith yẹn nísìn àlàyé rẹ̀ gan lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ pé àwọn èèyàn oríṣiríṣi àwọn lè tún nǹkan fún lóyìnbó a ní nǹkan kankan tó ń pè ní pronoun. So nǹkan tẹ̀ ń sọ sí ni pé nǹkan tí wọ́n tún. àlèbèdọ́wù yẹn ṣẹ́ àti àsùdáwù yẹn tí wọ́n túmọ̀ ẹ̀ ṣe pé a ní gbólóhùn a sì ní ìtumọ̀ ọ̀tọ̀ ní láfúsì náà pé gbólóhùn ọ̀tọ̀ ní ọ̀rọ̀ a ní Yorùbá ní ọ̀rọ̀ àti ní gbólóhùn. ìgbà mi ta máa ń kó wá ń kéwú wọ́n máa ń pẹ́ eléyìí gbólóhùn ni eléyìí ní ìtumọ̀ ẹ̀. owó tẹ̀ ń kú pátá ní ìsìn pátápátá bèèdọ́wù tẹ̀ ń sọ yẹn ní ìsìn nǹkan funfun ni àbí sùdáwù náà sì nǹkan dúdú ni àmọ́ tí wọ́n fẹ́ tu fún ní tó jẹ́ pàápàá nínú kéwú wọ́n máa sọ pé tí wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ pé bèèdọ́wù yẹn lẹ́lẹ̀ tu ẹ̀ ń tú èdè lásán ni túmọ̀ ìtumọ̀ ti bẹ́ nínú èdè. ó yẹ túmọ̀ ètò bẹ́ẹ̀ nínú ẹ̀ túmọ̀ ẹ̀ dédé. wọ́n sọ pé bèèdọ́wù yẹn àti sùdáwù yẹn pé àti sọ láti kọ́ lẹ́yìn ìbò èèyàn mọ̀ níta yìí máa gbé dání nìyẹn. ẹ má wọrí ẹ̀yin ẹ tú gangan ní. bèèdọ́wù yẹn wá ń tú fún wa pé bèèdọ́wù yẹn ó ń túmọ̀ pé àwọn èèyàn tó dé níwà gidi. àṣùdáwù àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn tó dé. ẹ má wọrí funfun yẹn òun ní pé àwọn èèyàn tó jó níwà gidi. bẹ́ẹ̀ mo sọ fún yín. àwọn yẹn ni wọ́n mú jáde ní ọwọ́ ọ̀tún. ní àwọ̀ gba àdẹ̀ra. yes wọ́n wá mú àwọn yẹn já. àwọn tó wá jẹ́ àṣùdáwù tó wá ń gbà olóhùn bẹ́ẹ̀ nínú hadith yẹn ní àwọn tó jẹ́ àwọn èèyàn aláburú. Àfà ara Adam ni wọ́n ti yọ àwọn ẹni yìí o. Ẹgbẹ́ tó fi àfúnásìkò ẹ̀ ní ìsìn ẹ má bínú sá. Nígbà tí wọ́n dá fún alábí Ádámù tán yẹn ní tí wọ́n jóye nínú hadith yẹn ni pé a ń sọ pé nínú àwọn yóò máa bẹ nínú àti pé yóò máa jáde lá ọmọdé ọmọ anábì Ádámù o tí wọ́n ní ìwà abú tí wọ́n sì ní ìwà àárẹ̀. Nítorí wọ́n ní ìwà àárẹ̀ yẹn ló dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni bèèdọ́rù funfun yẹn nítorí wọ́n ní ìwà àbùrú yẹn làpèjúwe sùdáwù tàwí yẹn. Ó túmọ̀ sí pé ẹ má bínú ó túmọ̀ sí pé àwa tá a dúdú yìí báyìí sí àwa oníwà abú ni. Ẹ dákẹ́ wọ́n ṣàkóso. nǹkan tẹ́ ń sọ mo ń sọ yìí. ẹ má yí ẹ farabalẹ̀ sá mo ń gbọ́ yín sá o. Nǹkan sọ ni pé àyàpá àwọn kan bẹ́ẹ̀ ní ìsìn ìpamọ́ sí kéta wọ́n máa ń ṣàbòsí wọ́n máa ń ṣèkà wọ́n fi wé nǹkan àyàpá alẹ́ òwú dúdú alẹ́ òwú funfun. Ẹ̀kẹ̀tì wọ́n wá fi wé nǹkan tó dúdú wọ́n á pè ní èèyàn dúdú. Nǹkan tí ò dáa wọ́n á pè ní èèyàn dúdú wọ́n á pè ní zòríyàtù ní ẹni èèyàn. Ẹ ṣe sùúrù tẹ́ bá wù kí dáadáa ọmọ wọn ni wọ́n yọ ọmọ lára Adam. Mo ń clear kí ni ẹ fún yín pé ẹ ń kéyìn bó ni tí ẹ máa wọ sí class tó bá lọ sílé kí gbogbo àwọn hadith ẹ̀ ń ka yín nìsín wọ́n máa yẹ pé tó bá lọ sí ìdádí àbí sànàwé àwọn ẹ̀kọ́ tó máa ti kọ́ ní GS3 SS3 GS1 to GS3 ó yàtọ̀ máa sọ kọ́ ní SS1 to SS3 tí wọ́n ti kọ́ ní yunifásitì kan náà sì kọ́ ní gbogbo secondary school yẹn gbogbo ẹ̀ ló wà nínú bẹ́ẹ̀ náà ló wà ní level yẹn ìwọ́n tẹ́ ẹ̀ tún ní ìsìn tí ẹ máa padà wọ class ní ilé kéwú
tí wọ́n á ní ìdádì ẹ máa tú bẹ́ẹ̀ ti tú yìí. pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí sí ẹ̀ ń jẹ́ kó yé wa pé àwọn tó ń lọ lé kí wọ́n lọ kọ́ wọn ní irọ́ pọ́nbélé bó ṣe máa bó ṣe máa manipulate ọ̀rọ̀ because nǹkan tó wà ń bì ó wà straight forward ó ṣàlàyé ara ẹ̀ aláàdá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù náà àti pé náà ẹ ṣe sùúrù aláàdá Adam. èmi ń sọ fún yín pé intẹ́ǹtù ẹ. aláàdá Adam ẹ ṣe sùúrù láti ó wá yọ ní apá ọ̀tún Adam ó yọ àwọn ọmọ kan jáde wọ́n jẹ́ funfun àwọn yẹn ni ẹ̀yin sọ pé àwọn èèyàn tó dáa àwọn tó ṣiṣẹ́ dáadáa ó wá yọ láti apá òsì Adam ó wá yọ àwọn ọmọ kan ń bẹ̀ àwọn ọmọ yẹn wọ́n jẹ́ dúdú àwọn ọmọ tó jẹ́ dúdú yẹn àwọn yẹn ni àwọn èèyàn bú àwọn tó ń ṣe aburú according to nǹkan tẹ́ ẹ sọ èèyàn dúdú dẹ̀ lè rí èèyàn dúdú dẹ̀ lè rí ó wá sọ fún onílẹ̀ kan mo sọ fún yín mo sọ wípé wọ́n ó wà ní àkọsílẹ̀ yìí pé gbogbo ẹ̀yin dúdú ẹ máa wọná ẹ wá ní kí n mú jáde mo wá mú jáde nǹkan tá a là sọ ń bì pé àwa tá a jẹ́ èèyàn dúdú o èèyàn bú ni wá pé gbogbo wa la máa jóná ẹ tún wá tún máa yí again nǹkan tẹ́ ẹ sọ ni ẹ̀yin ò gbàgbọ́ yẹ hadith yìí o wàlẹ́ yàrá sí mi níta yín tẹ́ sọ ẹ̀rí sọ ẹ̀rí tú bẹ́ẹ̀ ṣe kọ́ síbẹ̀ wàlẹ́ yàrá sí mi àmọ́ mo jó yẹn pé ń bẹ ní àwọn èèyàn náà sọ pé èèyàn rí ni wá àwa Yorùbá ó sì bẹ ní àwọn èèyàn sọ pé àníwá gidi síra wa àpèjúwe tí wọ́n ń sọ fún wa nìyẹn o. but àwọn funfun ẹ ṣe sùúrù àwọn ọmọ funfun tó yọ láti ọwọ́ ọ̀tún Adam yẹn ṣáwọn ọmọ funfun yẹn wọn ò ní èèyàn bú kankan nínú. ó sì bẹ́ẹ̀ ní àwọn èèyàn funfun náà tó pé wọ́n ní wàá rí wọ́n sì ní wàá bú náà o. but Allah ò ṣàlàyé ẹ̀ ń bí yóò sọ pé àwọn. iṣẹ́ Allah ló sọ̀rọ̀ yìí o kì í ṣe Allah ló sọ̀rọ̀ yìí o àlẹ́ ló sọ̀rọ̀ yìí o. tẹ́ bá ti tẹ̀lé Muhammadu yẹn ti tẹ̀lé Allah náà ṣebí Muhammadu sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà ṣebí Allah ló lórí wa. ẹ máa gbọ́ Ànábì sọ nǹkan kankan fún wa nínú ẹ̀kọ́ táwa kọ́ ẹgẹ́ tì mí ó ná pé Olúwo gbóhùn kalẹ̀ nítorí kóhùn tẹ̀lé aburú Olúwa gbóhùn kalẹ̀ nítorí pé tí tó bá ṣe dáadáa ó ń tó wáyé pé èèyàn méjì ṣe ẹ̀yà dùn ló bá ṣe dáadáa ni yóò bo Olúwa kó dáadáa ó sì jọ ya gbọdọ pé èèyàn tó ló bá wà nínú iṣẹ́ aburú ni yóò bọ́lọ́ náà pẹ̀lú aburú yẹn náà fi pàdé láti lè fi wọ náà wò. mo ti rí sìn pé ẹ ò rí àdìtì ẹ ò rí jìbẹ́ẹ̀ ẹ kàn fẹ́ twist ẹ̀ ní àwọn èèyàn dẹ̀ ń wò yẹn àwọn tó dẹ̀ ń wò yẹn ẹ ṣe get nǹkan ṣe yẹn pé àwọn tẹ́lẹ̀ máa wò mí ẹ ṣe sùúrù àfà àwọn èèyàn àwọn àfà mi. mi nìkan máa wò mí àfà lè wà náà tán sọ mí èmi sọ tẹ bá wù sàlẹ̀ àwọn àfà bíi ti náà wọ́n gbọ́ àwọn àfà dẹ̀ ti wá bí àwọn ìjàrá tó yẹ pé wọ́n sọ fún wa àfa kan tí wáyé ó ti wá bìrì oníkan kí ó fún wa pé nǹkan tó wà ń bí nǹkan tó wà ń bẹ gangan náà ni wọ́n kọ síbẹ̀. mo sọ pé àwọn àfa kan sọ̀rọ̀ yẹn ṣe a máa tú bí àdìsí yẹn but àgbọ́yé tí mo sọ fún yín sáà ni pé kí ṣe sáré ìmọ̀. kí ni nǹkan tẹ̀yìn àfa máa ń pè ní àgbọ́yé gangan àgbọ́yé yìí ó dàbẹ̀ ní pé irọ́ ni. understanding náà pè. understand okay kí la fẹ́ understanding bí gangan. because of some common explanation in school make an explanation in class check in this ó ní ìtúpalẹ̀ kan tó kọ́ lè lórí. ibo ni ìtúpalẹ̀ yẹn wà ẹ fún wa ní. mo ní tíra yẹn lọ́wọ́ ni mo fẹ́ máa fi hàn yín. ẹ fún wa ní ìtúpalẹ̀ yẹn. máa fún tí máa tó yàgé nínú ìtúpalẹ̀ kọ̀ọ̀kan máa mú àyà kọ̀ọ̀kan wá àti ọ̀rọ̀ mi tó tún sá pamọ́ nínú ọ̀rọ̀ yìí. ẹgbẹ́ ìlọ́wọ́ àfa kò ṣe ìtúpalẹ̀ yẹn sá ànábì ló kọ tíra ìtúpalẹ̀ yẹn pàdé àwọn àfa àbọ̀rẹ̀. kí Ọlọ́run kò forí jiyàn o ṣẹ́gun gbogbo dáa sọ èmi ń sọ fún pẹ̀lú àgbọ́yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sí nìsín yá máa fẹ́ kálẹ́sà yá máa fẹ́ lẹ́ka ọ̀tẹ̀ tó wá fẹ́ tu yẹn tó bá ní tí màá yọ̀ bá jiná dáadáa yóò kẹ́ tó bá yọ pé ìlú ọ̀yàn dúdú wo ní. láì ṣe fàyàwó àjà ìsọ̀rí lọ́yẹ̀ ṣé inú náà wà ṣẹ́rí ẹ mọ̀jẹ̀ kí n parọ́ fún yín kò sí inú náà kankan torí pé kí ni ilé ayé tá wà yìí ó dàbí yèpẹ̀ na ilé ayé earth planet earth yìí there are a lot of galaxy more than billion which is àwọn òyìnbó tí wọ́n rìn àjò tó ń lọ sínú òfurufú tó ń lọ sínú ilé ayé mi wọn tí nǹkan tí kan bí abẹ̀mí mi ni àwọn ìjẹ́lẹ̀ sọ pé bóyá ibi tí abẹ̀mí mi wà bóyá wà bí kò sí ṣùgbọ́n àwa la kàn mọ̀ pé yes à ń exist níbí báyìí tẹ́ bá sọ pé iná àlùjọ náà wà ṣé Prophet Muhammad ó ń ṣàkóso ní other planet tó bá yẹ pé planet mi wà tẹ́ pé abẹ̀mí mi wà ń bẹ̀
a máa gbọ́ aliens pé àwọn aliens wà níbì kan ṣùgbọ́n Ọlọ́run ló dá wọn náà ṣé the same prophet Muhammad ló ń sá torí pé kí n yẹn ní pé prophet Muhammad máa sọ pé ọ̀rẹ́ Ọlọ́run ni ṣé ó sì tún ṣe ọ̀rẹ́ Ọlọ́run níbi the other side tó bá yẹ pé mo kàn guess torí pé kí ni ṣe rí ẹ̀sìn fake yes torí pé kí ni sure ẹ kàn get tó bá ní pé kí ẹ define Ọlọ́run tó bá ní pé kí náà ń pè ní Ọlọ́run nínú dictionary ẹ lọ check nǹkan tí ẹ rí tẹ believe ni bẹ́ẹ̀ni nǹkan tẹ bá dẹ believe irọ́ ni lórí ẹ sure nǹkan tẹ bá believe ẹ rírí wọ́n sọ fún yín ni nǹkan kan kéte sínú yín ni nǹkan tó ń kàn base tó ń gbìn sínú inú yín ni. bàbá wa ẹ máa ṣe bí wọ́n ti àwọn nǹkan ti lọ wọ́n kàn wá fún yín ní gist nípa àdìtì tí ẹ tú yìí àgbọ̀yé tẹ sọ pé àtúpalẹ̀ tẹ sọ yẹ ṣé ànábì ló kọ́ ni ẹ̀ tẹ sọ pé fẹ́ fi hàn wá ẹ gbé jáde kẹ́ fi hàn wá. mo táwa àdìsí tẹ̀ ń sọ ní ìsìn tẹ́yìn sọ fún ẹ ní ìsìn tẹ́yìn sọ mọ́ ẹ ní ìsìn ẹ jẹ́ mi ní sàbòsí tèmi kọ́ fún yín ẹ jẹ́ tì mí gbogbo àwọn ọ̀rọ̀ wọn yìí náà ìmí ń bẹ yí pé àwọn míì padà gbé ọ̀rọ̀ míì àgbélẹ̀ ọ̀ padà wà. kò sẹ́ẹ̀rì fún yẹ bàbá kò sẹ́ẹ̀rì bàbá náà bí ikú náà ni wọ́n tó kó Kùránì jọ méjèèjì bákan kan náà ni kò sẹ́ẹ̀rì kò àtúpalẹ̀. ẹ máa gbọ́ àtúpalẹ̀ nǹkan tẹ́ ẹ sọ nípa àdìtì ìlànà kẹ́ fún wa ẹ fi sítórì yẹ kalẹ̀. ẹ ṣeun sá èmi ní tíra ẹ̀ kankan bíi mo lápẹ́ ìgbà mo wà ní Nàìjíríà yẹn àwọn tí àyà ọmọ rà jọ. lẹ́rìí presently báyìí. mo ní tíra kan bíi tí mo rà bíi mo fẹ́ mu wá fún yín ni mo fẹ́ mu wá bíi mo fẹ́ mu wá mo tí mo gbọ́ yàtọ̀ mo rà dì sí rí ni tíra yẹn tí mo kà ń bíbí mo fẹ́ mu wá bíbí nígbà ọ̀la ohun tó ń kálukú bá gbọ́ yé ọ̀nà ọmọdé ẹ̀ka sá sọnù sá. English tí wọ́n kọ yìí tó fi tú àwọn Saudi authenticated so ẹ̀dẹ̀ lágbóyè ju ẹ̀ tó. jíyàn sí náà but tẹ́lá explanation ní class ẹ má wọrí kò síbi tó ti fẹ́ tú black àti white sí ìwà you understand. kò sí wàhálà àfà àtẹ́bà ti rí a ti yanjú eléyìí ti fi hàn pé gbogbo dúdú pátápátá ló máa wọná ẹ̀yin lè wá sọ wípé àwọn dúdú. nínú àgbọ̀ yìí tètè yẹn. ẹ má wọrí sà ẹ̀yin wá sọ. èmi ò believe pé èmi ò wọná tí bá ti ní sẹ́yìn lọ́dọ̀. ẹ ṣe sùúrù. believe pé ẹ̀yin máa wọlé tí bá ní sẹ́yìn lọ́dọ̀. àfà ẹ ṣe sùúrù. ibi tá a ti bẹ̀rẹ̀ ni pé èmi sọ fún pé ẹ sọ pé ẹ̀rí pé iná wà èmi ní kò sí nǹkan tó ń jẹ́ náà kò sí nǹkan tó ń jálù jọ. ẹ máa pé ìtẹ́yìn ò fẹ́ gbọ́ yé ni pé ìtẹ́ ti kà yẹn àti tẹ́ ẹ mú wáyé sí i. mo fẹ́ sọ pé ṣé ìtẹ́ mi sọ fún yín pé Sudan táwọn bẹ̀yẹn nìsín ìfẹ́ máa wọnú ibi tí ọmọ rẹ gbígbẹ mọ ẹ mọ bí àwọn ń da làkàyè náà àbí mò ń. náà mo kí wa lẹ́ẹ̀kan sí pákó bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ní olùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ sí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là ayé ọpẹ́ máa fi máa yọ. a wà ní gà lọ́wọ́lọ́wọ́ ni àyíká tí a wà ní àyíká níbi tí a ti lè fojú lóúnjẹ tàbí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ náà ni. ok now adúpẹ́ lọ́wọ́ gbogbo ètò wa kó tó di wípé a ti bẹ̀rẹ̀ sí ni máa sọ ẹni tí ẹ̀yin tẹ́ ti bá wa láìkẹ́ bá wa láìkẹ́ ẹ̀yin tó bá kù náà tó wá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe ẹ dẹ̀ bá wa fi kọ́mẹ̀ntì náà sílẹ̀ ojú wo lẹ fi wo èyí tá a sọ yìí báwo lẹ ṣe rí sí báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín náà ṣé rò wípé ṣẹ́rù bà ẹ̀yin ṣá níbi tí ọ̀rọ̀ yìí dé 2025 yìí wọ́n fẹ́ ṣe òfin ṣẹ̀ríà mo fẹ́ ka nínú comment section please and please ṣé ẹ̀rù bà yín ẹ̀rù ẹ bá gbọ́ pé kéèyàn wo nǹkan báyìí kan wípé bí ọ̀rọ̀ tí Babangida sọ ní pé tó bá jẹ́ Yorùbá ló sọ wípé kìnìkan ó máa wọlé lọ tóun máa lọ padà lọ sùn ní tòun ni bó ṣe rí gangan nìyẹn náà ń sìn ọ̀rọ̀ sẹ̀rí àtọ̀ǹsọ̀ ìgboro ti dàrú àti mo promise ṣe every 10 minutes different one ni màá gbé wá ní òjò mo wá fẹ́ rò ó ní pé ṣé kí n fi time sí so that ẹ lè máa wo time yẹn wípé time báyìí o Sábì ló ń fẹ́ máa ju fídíò yìí o á jẹ́ pé ìmíì
má ṣòra yìí ẹ̀sẹ̀ mo máa ṣe òra yìí ẹ̀ kẹ́ lè mọ̀ wípé torí mo fẹ́ kẹ́ sùn kẹ́ fọwọ́ rọ orí báyìí kẹ́ ṣe cup of tea kẹ́ máa mú pé níbi tọ́rọ̀ yìí dé jàre ẹ wo Mr. àṣeré ẹrù òbodò òun lórúkọ wa ẹrù òbodò gbogbo wọn pátápátá ló máa rìn wọgbó torí pé kò sí kankan nínú wọn tán gbé òtítọ́ sọ́wọ́ nígbà tí wọn gbé ṣẹ̀ríà wá àwọn tó ń lo ṣẹ̀ríà ìlú òdà àlùmáńjèrè ni wọ́n ẹ tún wá gbé ṣẹ̀ríà wá gan pàápàá gan ẹ sọ pé wọ́n fẹ́ gbé company wá èèyàn ní Ibrahim Traoré tó ní ó fẹ́ gbé mọ́ṣáláṣí wá tó lóun ò fẹ́ nǹkan tó ń ṣòun kọ́ nìyẹn ń sìn èèyàn náà ní kó wá ní White House tó ní òun ò lọ White House ẹ jẹ́ kóun bójútó ìlú òun ẹ̀sìn àtọ̀run rìn wá níbi táwọn èèyàn kan ti ń kọ́ lẹ̀ mo kí ilẹ̀ kan sípa kó bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò ẹ má jẹ́ ó kà mí lára níbo ẹ má jẹ́ kí n repeat ara mi mo rò pé gbogbo wa la ti rí gbogbo ẹ̀ pátápátá kò tán síbẹ̀ o ẹ máa fojú sọ́nà every 30 minutes ẹ máa rí wípé wow kò ń ṣe Christian nìkan o kò ń ṣe kẹ́ máa rí Muslim àti Christian àwọn youth lápè kó ń ṣe àwọn àgbàlagbà ìyẹn lè máa fi mọ̀ wípé àwọn tá à ń sọ yìí wọ́n ti gé wọn létí lọ wọ́n ti ṣe kí ni Ṣèyí Mákindé òun àtàwọn ṣéwù ẹ̀ àwọn tó fẹ́ dìbò fún wọn àwọn náà máa jọ lo òfin yẹn ìyàwó àtọmọ wọn àti àwọn ará wọn àwọn náà máa jọ lò àyàfi tó bá máa ní ó máa kan gbogbo wa ní wípé kán sọ wípé òfin mùsùlùmí o ó máa mú kírísítẹ́nì o ogun yẹn ó máa tètè yá ni kán wá sọ wípé òfin yẹn o ó máa mú babaláwo o òfin yẹn ó máa tètè yá ni àwa náà ń gbàdúrà náà ní fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ gbogbo nǹkan tó máa fi dàrú tí gbogbo ẹ máa fi bàjẹ́ tí ò ní látúnṣe mọ́ kọ́lọ̀ ń tètè jẹ́ kó ètè ṣẹlẹ̀ sódà tó ní kálukú á lè ètè jorúkọ bàbá ẹ̀ mo kí wa lẹ́ẹ̀kan sípa kó bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ẹ má gbàgbé láti bá wa láìkè ọ̀fẹ́ ni ẹ bá wa láìkè ẹ bá wa share ẹ bá wa subscribe tó bá jẹ́ nígbà àkọ́kọ́ God bless you one love.